Iṣẹ́ yìí inú oṣù tuntun, tá bá ṣẹ̀ṣẹ̀ mú oṣù tuntun la máa ń ṣe, ó sì dáa ká máa ṣe lóṣooṣù. Báwo ló ṣe fẹ́ ṣe? Ìgbálẹ̀ tí ò ń lò lọ́wọ́lọ́wọ́ tó fi ń gbá inú ilé rẹ, ìgbálẹ̀ yẹn wàá lọ mú gbogbo jàkárìwọ̀ tó wà nílé rẹ pátápátá, wàá fi ìgbálẹ̀ yìí wàá fi gbá kúrò, wàá fi gbọ́n kúrò, wàá fi ìgbálẹ̀ yìí wàá fi gbá inú ilé. Tó bá ṣe bẹ́ẹ̀ tán, ìgbálẹ̀ yìí wàá ṣẹ́ sí kéékèèké. Àwọn nǹkan tó wà ní ara ẹ̀ yìí tán fi só yìí wàá tú, wàá súnná. You are going to burn it into ashes. Tó bá súnná tán, àti eérú rẹ̀ àti àwọn nǹkan tí yóò jó lára ẹ̀ tó kù, wàá kó sójú kan, wàá lọ dà sí títì express mọ́tò ń gbà kọjá, wàá lọ dà sí ojú títì náà. Tó bá ti dà sójú títì náà, ìgbálẹ̀ ẹ̀ ti lọ nìyẹn. Ọmọ ìyá mi, dákun bá mi share fídíò yìí káàkiri. Wàá lọ sọ́jà, wàá lọ ra ìgbálẹ̀ tuntun míì. Ìgbálẹ̀ tuntun míì tó bá rà yìí, wàá gẹ̀ẹ́tì omi tó mọ́, wàá bù sínú bucket. Iyọ̀ sáṣẹ̀tì kan ti wà òkè. Bóyá iyọ̀ sáṣẹ̀tì ló fẹ́ lò ní àbí iyọ̀ dídì ló fẹ́ lò ní, wàá jẹ́ kí iyọ̀ yẹn pọ̀ dáadáa, wàá dà sínú omi inú bucket yẹn. Tó bá ti fẹ́ lọ sùn lálẹ́ ni wàá ṣiṣẹ́ yìí, o ti bomi sínú bucket, o ti buyọ̀ sí. Ìgbálẹ̀ tuntun tó rà yìí, wàá kí ìgbálẹ̀ yẹn, wàá kì í bọ inú omi yẹn. Ẹnu ìgbálẹ̀ yìí báyìí tuntun tó ṣẹ̀ṣẹ̀ rà, òun ni wàá kì í bọ inú omi tó wà nínú bọ́kẹ̀tì yẹn. Tó bá ti wá kì í bọ tán, wàá gbé kalẹ̀ bẹ́ẹ̀ mọ́júmọ́. Tó bá wá di àárọ̀ ọjọ́ kejì, wàá lọ mú ìgbálẹ̀ yẹn, wàá mú ìgbálẹ̀ yẹn, wàá ti bọ inú omi yẹn, omi iyọ̀ yẹn, wàá fi wọ́n gbogbo ilé rẹ. Wàá wá máa fi gbálẹ̀ yẹn, òun ni wàá máa fi gbálẹ̀, máa fi gbá ilé lọ, máa fi gbálẹ̀ lọ. Wàá rí pé tó bá ṣiṣẹ́ yìí, èmi ni monitoring spirit ni, demons ni, àjọ̀dún tí ò dá ni, disappointment ni, tàbí nǹkan tí ò dá tó lè wà nínú ilé tó ń gbé yóò kú ọbẹ̀. Ọ̀nà wa máa ṣí, ọ̀nà wa máa là. Tí nǹkan tí ò dá bá ti kó nínú ilé tí yẹn ń gbé, tó ti kó nínú ìgbésí ayé yàn, ọ̀nà bẹ̀ sí máa ṣí fún yàn, ọ̀nà bẹ̀ sí máa là fún yàn. Bákan náà, ìyá tó ń sùn, iyọ̀ níwọ̀nba díẹ̀, wàá fi sí orígun mẹ́rin ìyá tó ń sùn, wàá fi síbẹ̀ permanently. Wàá rí pé ọ̀nà mọ̀ ṣí, ọ̀nà mọ̀ là. Dákun fídíò yìí bá mi share rẹ̀ káàkiri, kẹ́lòmíì náà kó rí àǹfààní rẹ̀ jẹ. Ọlọ́run ojú ti wà 08063919432 WhatsApp only. Al-Rashad, Masha Allah.